القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا. adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah. atọrọ kẹ́ àti gẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àlékún kẹ́ Ọlọ́run, àlékún gẹ̀, àlékún albarka rẹ̀. Ọlọ́run dákun bá wa ṣe fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ará ilé ẹ̀, gbogbo àwọn sàhábà rẹ̀, Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn. Àmín. Òní tí ṣe Ramadan ọjọ́ kẹfà àbí ọjọ́ keje Ọlọ́run a bẹ̀ ọ́, Ramadana ìmọ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ náà rèé. Alhamdulillah. Ọlọ́run a bẹ̀ ọ́, dákun má jẹ́ kí ó mẹ́mí wa lọ. Àmín. Àwa tá a bẹ̀rẹ̀ náà ni kó jẹ́ ká yọrí rẹ̀ láyọ̀. Àmín. Ọlá la ilaha illallah. Ọlá Muhammadun Rasulullah sallallahu alaihi wasallam. Àwọn bàbá Mudir, Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wa. Àmín. Àlékún oore, àlékún dùnnú, àlékún fàyàbalẹ̀, Ọlọ́run dákun bá wa ṣe fún wa. Àmín. Àlékún okun ara, àlékún àlàáfíà ara, Ọlọ́run dákun bá wa yọ̀ǹda rẹ̀ fún wa. Àmín. Gbogbo ohun tí wọ́n ràn kàn lóore lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run dákun bá wa ṣe fún wa. Àmín. Gbogbo ohun tí wọ́n fẹ́, Ọlọ́run dákun wá bá wa lé jìnnà sí wọn. Àmín. Àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa, Ọlọ́run wa bẹ̀ ọ́, Ọlọ́run bá wa gbàdúrà wọn. Àmín. Bá wa ṣíjú àánú rẹ̀ wò wọ́n. Àmín. Oore tayé àti tọjọ́ gbéǹde alkiyama, Ọlọ́run dákun bá wa yọ̀ǹda rẹ̀ fún wọn. Àmín. Wọlá dáadáa wọn nínú ayé wa, Ọlọ́run o, àtúbọ̀tán wọn, Ọlọ́run dákun má jẹ́ ó dàrú láíláí. Àmín. Ọlọ́run dákun má jẹ́ kó fẹ́ dàrú. Àmín. Gbogbo àwa táwa jọmọ fún wọn náà, Ọlọ́run dákun jẹ́ ká sanjọ́ rere fún wọn, jẹ́ kí wọ́n jèrè wọ Ọlọ́run. Àmín. Wala la hawla wala quwwata illa billahil aliyyil azim. Ẹ̀rí nítẹ̀síwájú nínú tafsir wa tí a ń bá lọ, ibi tí a bá dé tí a ń ṣàlàyé fún ara wa, òun náà ni ibi tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. sallallahu alaihi wasallam tọ́lọ́run ọba tó ti ṣe oríṣiríṣi nǹkan fún, tọ́lọ́run ọba ti gbèjẹ́ lórí wípé ní ọ̀nà wo náà ló náà fẹ́ gbà tí ó fi máa rọ́dọ̀ ohun Ọlọ́run ọba dé, tó ohun Ọlọ́run ọba ó fi máa kún lọ́wọ́ lórí gbogbo bùkátà tó bá fẹ́ gbọ́, tó ohun Ọlọ́run ọba ó fi máa kún lọ́wọ́ lórí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe, tó ohun Ọlọ́run ọba ó fi máa kún lọ́wọ́ lórí iṣẹ́ tó Ọlọ́run ọba gbélé lọ́wọ́ tí ó fi láṣeyọrí lórí ẹ̀. Ọlọ́run ọba wá jẹ́ kó yé wa nínú súratul Muzammil tá ń bá lọ náà. Ọlọ́run ọba ti jó yé wa pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. pé òru, àsìkò òru òun ṣe lọ́rùn èèyàn fún, tó fi wá di wípé ní odidi ọdún kan lọ́lọ́run ọba fi ní kó jẹ́ ọ̀ràn èèyàn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. inna nashi'atal layli hiya ashaddu wata'an wa aqwamu qila.
inna nashi'atal layli hiya ashaddu wat'an wa aqwamu qila. Ọlọ́run ọba ó jẹ́ kó yé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam pé ìbádà táwọ̀ Ọlọ́run ọba ní ká máa ṣe, táwọ̀ Ọlọ́run ọba ní kó máa ṣe lóru, yàní qiyamul layli bis salat, pé ká ṣe qiyamul layl, ká dúó fọ́lọ́run ọba lóru, kó ṣe tahajjud fọ́lọ́run. Ìyẹn òru yẹn náà ni àsìkò tó lè lò fọ́lọ́run tó bá mú fún jù, torí pé ní muwafaqa ó máa bẹ láàrin ọkàn rẹ̀ àti ahọ́n rẹ̀, yóò lè jẹ́ kó fọkàn sí dáadáa gbogbo nǹkan tó fẹ́ ṣe àti pé Ọlọ́run ọba ní rọrùn. So gbogbo owó tí wọ́n náà wá ń jẹ́ ọmọ mùsùlùmí, Ọlọ́run ọba ó ti lift ìjẹ́ ọ̀ranyàn náfílà òru qiyamul layl, ó ti lift ẹ̀ kúrò lórí Ànábì wa Muhammad, kì í kò sọ́dọ̀ ọ̀ranyàn mọ́. Ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ bó ṣe dìtà tó wọ́rùn yẹn náà, ara ń téèyàn máa fi gba oore lọ́dọ̀ Ọlọ́run ni. Ìwọ náà gbìyànjú gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọmọ mùsùlùmí, àwọn àkókò kọ̀ọ̀kan mẹ́jọ ó máa bọ́ mọ́ ọ lọ́wọ́ lóru láti fi pe Ọlọ́run ọba rẹ, láti fi ṣe qiyamul layli fún, torí pé adínú hadith Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bi léèrè nípa qiyamul layl, tó sọ fún pé ní mathna mathna, pé ń tẹ́ máa ṣe bẹ̀ náà ni pé tẹ́ bá fẹ́ ṣe qiyamul layl ẹ máa kí méjì 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 kó tó rí pé wà padà fi wítìrì ṣí. A sì sọ fún wa lánàá nípa bí Ọlọ́run ọba ṣe bí wọ́n ṣe lọ bí ìyá wa Aisha radiyallahu ta'ala anha nípa wítìrì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Tá bá wá wò tá rí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń ṣe bẹ́ẹ̀, àwọn sàhábà rẹ̀ náà sì ń ṣe bẹ́ẹ̀, ìmí àti wọ́ táwọ̀ ò tí wá rí kò yẹn dé, kí ló yẹ káwa náà mójútó? Bó ló ṣe yẹ kó rí lẹ́mìí wa, báwo ló ṣe yẹ kó rí lára wa? Ṣé mọ̀ pé káwa náà máa ṣe ká mójútó ni, ká kà kún pàtàkì wípé ní òru yìí àsìkò tí mo gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ọba mi ni, torí pé Ọlọ́run ọba gangan fúnra rẹ̀ tún jóyé wa wípé nínú àwọn àkókò tó máa sọ̀kalẹ̀ wá sí sánmà ayé, ó náà lòru wà tó bá ti di thuluthul layl, ìdá kan ìdá mẹ́ta òru, Ọlọ́run lóhùn ó sọ̀kalẹ̀ sí sánmà ayé, yóò wá máa béèrè pé gbogbo ẹni tó fẹ́ tọrọ àforíjì, èmi Ọlọ́run ọba ti wà fún yín lásìkò mo tó ti súnmọ́ yín ju mo ṣe súnmọ́ yín tẹ́lẹ̀ lọ, ẹ tọrọ àforíjì. Gbogbo ẹni tó bá fẹ́ túbá, àsìkò yẹn kó túbá. Bẹ́ẹ̀ náà gbogbo ẹni tó bá fẹ́ tọrọ rẹ̀ lọ́wọ́ Ọlọ́run, tọrọ rẹ̀ lásìkò gbà yẹn, lẹ̀kùn sánmọ̀ ó ṣí fún Ọlọ́run ọba rẹ́dí àti gbà lọ́wọ́ rẹ̀. So tọ́lọ́run ọba bá ṣe bẹ̀ fún Ànábì, torí pé ní concentration tó pé ó máa bẹ fún lásìkò gbà yẹn. Ó lè fi jókòó àdúrà tó jókòó tó dá jókòó lọ́sàn, ó lè fi wé tó dá jókòó lóru, torí gbogbo ìgbà yẹn gbogbo nǹkan ó ti set, yóò ti cool. Ìsọwọ́ pé Ọlọ́run rẹ̀ gan kódà gbogbo tó fẹ́ tọrọ ó tún máa rántí rẹ̀ dáadáa, yóò tún máa wá sí ọlẹ́mì dáadáa, torí pé ní kò ní sí distraction kankan fún ọ, kò ní sí distraction. So àsìkò òru ẹja gbámú, ká gbámú sinsinsin, àti sọ fún rárá wa nínú oore táwọn ọmọ mùsùlùmí ta tún ní nìyẹn. Nínú oore ta ní nìyẹn, tá sì gbọ́dọ̀ máa fi ṣeré, tá gbọ́dọ̀ máa jẹ́ opportunity yẹn bọ́ mọ́ wa lọ́wọ́, tá gbọ́dọ̀ máa ṣàǹfààní pẹ̀lú opportunity yẹn tọ́nà ọba fún wa. Inna nashi'atal layli hiya ashaddu wat'an wa aqwamu qila inna laka fin nahari sabhan tawila. Ọlọ́run bá jó yà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ọ̀sán ń bẹ fún ọní tó gùn bẹ̀ láti fi ṣe gbogbo nǹkan tó bá fẹ́ wọ̀, gbogbo àwọn bùkátà tó bá fẹ́ bíyá, gbogbo tó bá fẹ́ ṣe lásìkò ọ̀sán
faragan tawilan liqada'i hawaijik ó ní àsìkò tó dáado ó ní free period ó ní time láti lò ní time tó gùn liqada'i hawaijik láti lè fi bí àwọn bùkátà tó bá ní ṣùgbọ́n tó bá dòru dìde fọ́lọ́n tọ́lọ́wọ́ bá fẹ́ nìyẹn. So nínú Ramadan ta wáyínà bọ́ tí ń ṣe tarawih rẹ̀ òru rẹ̀ yẹn náà mọ́tò fi ṣíé wọ́n fi síé tún lo opportunity yẹn láti fi máa bẹ lọ́n torí pé ní oṣù ta wáyí oṣù téèyàn máa rí gbígbàdúà nífẹ́ tó bá wá gbígbàdúà ń bẹ oṣù téèyàn ó lékún lóore Ọlọ́run nífẹ́ tó bá wá kò ń lékún lóore ń bẹ oṣù téèyàn ó lékún lálùbáríkà nífẹ́ tó bá wá kò ń lékún lálùbáríkà ń bẹ kìí ṣe tá a lè fi ṣe rárá kìí ṣe tá a lè fọwọ́ yẹpẹrẹ mú Ramadan yìí ó wá bọ́ ọ láyé Ọlọ́run ọba ní kí ọ wà lálàáfíà ara ọ wà ní dáadáa ọ tún wá kógun ọrọ̀ ọ ní iktina bil khairat allati jaa biha hadha Ramadan tó wá gbé tó wá rí àwọn oore tó yẹ pé Ramadan yìí tó gbé wá ọ̀wárí ìṣe nǹkan tó dáa gbogbo àwọn atájọ jẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn bọ́lá wọn bá ti wí fún wa nìyẹn ìmọ̀ sọ́fà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó yẹ pé nígbà tọ́lọ́wọ́n kọ́kọ́ sọ́dọ̀ ọ̀rọ̀ èèyàn fún gbogbo àwọn sọ̀hábí náà wọ́n tẹ̀lé tí wọ́n jọ ṣe ní hadithu tí yà ńlá wa Aisha tó sọ fún wa tó fi sọ fún wa pé hatta infatakhat aqdamuhum tó fi di pé ní wọ́n ṣe bẹ̀ títí lódìdí ọdún kan tó yẹ pé àwọn gìgísẹ̀ wọn àwọn ẹsẹ̀ wọn sì di pé ó sì di tí wú nípa pé ìtẹ̀láṣẹ Ọlọ́run tí wọ́n tẹ̀láṣẹ Ọlọ́run wọn ò dá nábì dá wọ́n tẹ̀lá nábì bẹ́ẹ̀ náà ni wa man hadha bir rasuli faqad naja min nirani wa man hadha bir rasuli faqad naja min nirani wa man hadha برسولي فقد نجا من نيراني ومن حظى بالرسول فقد نجا من نيراني ومن حظى بالرسول gbogbo ẹni tó bá ti lọ lè wá àwòkọ́ṣe pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ pé nígbà nábì tí ń tọ́ níwọ́n náà ń tọ́ gbogbo ntàn nábì fílẹ̀ fún wa ìwọ náà ń ṣe bẹ́ẹ̀ tó tí ẹ̀ máa wo pé sọ fẹ́ dọ́gbọ́n kan sí àbọ̀ fẹ́ yí síbì kan àbọ̀ tó fẹ́ twist àbọ̀ fẹ́ dà kankan rú mẹ́ tó wá wò wípé ní ọgbẹ́sẹ̀ síbi tàn nábì gbẹ́sẹ̀ sí ọ sì tẹ̀lé bẹ́ẹ̀ faqad naja min nirani wa man hadha bir rasuli faqad naja min nirani ó ní wa man hadha bir rasul gbogbo ẹni tó bá ti lè máa wà àwòkọ́ṣe pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam faqad naja min niran gbàgbé ẹ̀ ọ̀rọ̀ náà ò tún jẹ́ tẹnìyẹn mọ́ iná méje níbẹ̀ ni iná iye kan níbẹ̀ ni tọ́nà ọba dá sí alkiyama ó ti ẹgbẹ́ ẹni bẹ́ẹ̀ ti là kú ń bẹ̀ and solution ta nínú ayé tí ó fi máa jẹ́ oríire fún wa àtèmi ìwọ tó ń gbọ́ mi gbogbo àwa náà tá ń gbọ́ tájọ wà ń tafsiri lónìí oríire wa kò síbì kankan tó pamọ́ sí ju wípé ní ká tẹ̀lé Ànábì wa Muhammad lọ bá a bá ti tẹ̀lé bẹ́ẹ̀ gbogbo ẹni bẹ́ẹ̀ ti là kú ònú ná in kuntum tuhibbuna Allah fattabi'uni yuhbibkumullah Ọlọ́run wá fi Ọlọ́run wá fi Ọlọ́run ó fẹ́ k'Ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ ó fẹ́ k'Ọlọ́run ọba ṣe tiẹ̀ ó fẹ́ k'Ọlọ́run ọba máa yọ́nú sí ọ ọmọ kọ́nà kan lọ́tọ̀ débẹ̀ tọ́lọ́run ọba fi máa yọ́nú sí ọ ni Ọlọ́run ọba sì ti fún wa lórí ìjó yẹn nú al-Qur'an ó ti jẹ́ ká Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kó sàlàyé ẹ̀ fún wa pé in kuntum tuhibbuna Allah
fattabi'uni yuhbibkumullah. Pé tó bá jẹ́ wípé ní ẹ̀yin ẹlẹ́nífẹ̀ẹ́ Ọlọ́run tòótọ́, ẹnífẹ̀ẹ́ Ọlọ́run ọba tẹ́yẹ tó dá wa sáyé, gbogbo owó tó ọlọ́ọ̀gbọ́ Ọlọ́run ọba gbọ́, ìwọ náà gbé sínú làákàyè rẹ̀. Ìntọ́ ọlọ́ọ̀gbàgbọ́ ǹtọ́ ní nọ́mbọ́n lu yín tó wá sọ wípé ní onìkan nígbàgbọ́ rẹ̀ dúró lélẹ́rí tó ẹ́kùn gan lọ fẹ́ mú lọ́lọ́run. Bíra rẹ̀ léèrè, ṣé tí ìlú yín tó sọ wípé ló ń lọ́lọ́run ti ẹun, ṣé òun náà ló tún jẹ́ Ọlọ́run nílẹ̀ ẹbòmí? Ibi tá ti ronú tá ti ro làákàyè pé Ọlọ́run ọba nìkan lọba tó yẹ kéèyàn ó mú lọ́lọ́run, tó yẹ kéèyàn ó mú lálákàyà sí rẹ̀, tó yẹ kéèyàn ó mú lẹ́ni tí ó máa tẹ̀lé gbogbo ìgbà. Ó ní wípé ní ètò ọ̀nà tó wà ń lu yín, ó rí pé kò kọjá lu yín ní tẹ́rí tí wọ́n forí kalẹ̀ fún lu yín, tí gbogbo yín jọ máa péjọ bọ nílùú yín tó yàtọ̀ sọ́lọ́run. Ó rí wípé ní ìlú yín yẹn náà ló mọ nínú the same state tẹ́ ẹjọ́ wà. Àwọn míì àbí kí n sọ pé nínú the same country tẹ́ ẹjọ́ wà, tó bá tún dé state ibòmí nǹkan míì làwọn tún mú, táwọn tún jọ́sìn fún, táwọn tún pè lólúwa tiwọn. The same Nigeria, the same country lẹ́jọ́ wa ó. Àwọn tún wá mú nǹkan míì pé in làwọn tún gbà lólúwa tàwọn. In tó fi mọ̀nú tọ́lọ́ sọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ń sọ pé in kuntum tuhibbuna Allah fattabi'uni. Tẹ́fì mọ̀ wípé ní Ọlọ́run ọba nìkan lọba tó jẹ́ wípé ní ó lè sọ pé ó fẹ́ mú nǹkan kan míì mà. Tó bá tún wá dé ìlú míì. Okay, lápèjúwe nísìn, ó wà ní Ọ̀ṣun state. Yóò ní táwọn ará Ọ̀ṣun state mú tiwọn, tí wọ́n ní táwọn péjọbọ ní láwọn tí wọ́n sin Ọlọ́run ọba nínú wọn. Bẹ́ẹ̀ náà tó bá dé Ògùn state, yóò ní táwọn náà mú tí wọ́n sọ wípé ní in táwọn ń ṣe ní. Bẹ́ẹ̀ náà tó bá tún wá dé Ọ̀yọ́ state, tó bá dé Ondo state, tó bá dé Port Harcourt, tó dé oríṣiríṣi ìlú bá wọn. Ó rí wípé ní láwọn ìlú yẹn yóò ní tí wọ́n ní state kọ̀ọ̀kan yóò ní tólúkálukú mú. London state kọ̀ọ̀kan tẹ́ bá tún wá mú àwọn cities àbí bí town nílùú Ọ̀ṣun nísìn oríṣiríṣi ìlú ní bẹ́ẹ̀bẹ̀. Nínú àwọn ìlú tí ń bẹ́ẹ̀bẹ̀ a máa sọ pé Òṣogbo, a máa sọ wípé ní Ìkìrun, a máa sọ wípé ní Ìrágbìjí, a máa sọ wípé ní Ọ̀bà, a máa sọ wípé ní Ẹ̀rìn, Ifẹ̀, Ìlóbù, Ìyẹ́dẹ́, Ọdẹ Òmu, Gbọ̀ngán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá bá wo gbogbo àwọn ìlú tí mo dá kọ yìí, ṣé mọ̀ pé nínú state kan ní gbogbo wọn wà. Ìlú kọ̀ọ̀kan tún wá dá tiẹ̀ ní. Tí wọ́n sọ pé nínú ìlú Òṣogbo in táwọn níní, nínú ìlú Ìkìrun in táwọn níní, nínú ìlú Ìrágbìjí in táwọn níní, nínú ìlú Ọdẹ Òmu in táwọn níní, nínú ìlú Ẹ̀rìn Ọ̀ṣun in táwọn níní, nínú ìlú Ẹdẹ in táwọn níní. Náwọn ìlú wọ́n tún wá ní àwọn tún lóríṣiríṣi nǹkankan. So ibi tá ti wá ronú ní wípé ní kí ló dé tó jẹ́ wípé ní tìlú kan ò tún gbà fún ìlú kejì. Kí wọ́n sọ wípé ní ó dáńgbà náà tó jẹ́ wípé ní kìí ṣe Ọlọ́run kan làwọn fẹ́ mú táwọn òjò máa sìn. A jẹ́ wípé ní ó yẹ káwọn kìnnìyàn náà parapọ̀. Ṣùgbọ́n àìparapọ̀ wọn ìyẹn ti ń tọ́ka fún wa wípé ní Ọlọ́run ọba nìkan ló lè dá gbogbo wa. Ọlọ́run ọba nìkan ló lè ṣe tí gbogbo àwọn èèyàn ò lè ṣe. So torí pé ní tó bá tún ti dé lumi àwọn tó sọ wípé ní tẹ́yìn sọ pé yín ní òun kò sí lọ́dọ̀ tàwa, àwa ò sì mọ́ gẹ́gẹ́ bí Olúwa. Ó dá nígbà tí àbá ti wá gbà fáwọn yẹn, táwa ló dá àwa, àwọ èèyàn, táwa ló wá dá wa báwọn. Torí pé ní tẹ́ bá sọ wípé ní tìlú kan ni in ló ṣètò gbogbo ayé, òun ló ṣètò ní ṣètò òjò, ní ṣètò òrùn, ní ṣètò ìtànjẹ, ní ṣètò ìtẹ̀mú. Bẹ́ẹ̀ bá ti dé lumi àwọn takò wípé irọ́ tìlú yín ńkọ́ tọ̀dọ̀ tàwọn ni. Àbí ẹ bá dé Ẹdó nísìn, Ẹdó Bìní, ṣé wọ́n gbà kẹ́ sọ wípé ní àtìlú Ìrágbìjí oníṣàfù àwọn mẹ́? Ṣé wọ́n gbà pé kẹ́ sọ wípé ní Tẹ́dẹ́ oníṣomi fáwọn, onírọ̀jò fáwọn? Ṣé ẹ̀pọ̀ wọn ò ní gbà? Àwọn náà bílífù pé tọ̀dọ̀ tàwọn ni. So a jẹ́ wípé ní gbogbo ẹni tó bá fẹ́ là tó dẹ̀ fẹ́ ṣoríire tán yányán kó gbà wípé ní Ọlọ́run ọba ọ̀kẹ́ náà níbẹ̀. Ọlọ́run ọba yẹn tó bá ti wá gbà á lọ́kàn bẹ́ẹ̀ tó sì gbàgbọ́ pé òun ló lè ṣe gbogbo ohun téèyàn bá wá ń fẹ́ fún yàn, bó láti wá rọ́dọ̀ rẹ̀ dé. Ó
rí pé ní tí wọ́n gan bá gbé sínú làákẹ́ ìyẹn gangan ló wà aswab nínú làákẹ́ ìgan tí yàn lè sọ wípé ní àfikún ajẹ́ pọ́lọ̀ nìkan ẹyọ kan ló lè ṣe torí pé ní kánú wípé ní àwọn olúwa wọ́n pọ̀ ní ikhtilafu ma bẹ láàrin àwọn ara wọn ìyapẹ̀nú ma bẹ láàrin ara wọn so ìgbàtà tí wá gbà kọ́lọ̀ wọn bá yẹn tó dáwà yẹn nìkan náà ní Ànábì wa Muhammad Ọlọ́run ọba gẹ́gẹ́ tí wá sọ bá a ṣe lè rí ìfẹ́ rẹ̀ táàfi máa lò ìfi wọn sọ fún wa pé in kuntum tuhibbuna Allaha fattabi'uni wọ́n tó wáyé pé ní ẹ wá nífẹ̀ẹ́ Ọlọ́run ọba yẹn lóòótọ́ tẹ́ ẹ sì fẹ́ kó náà nífẹ̀ẹ́ yín padà tẹ́ fẹ́ kó náà máa ṣe ti yín padà fattabi'uni èmi Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní ẹ tẹ̀lé so ìtumọ̀ rẹ̀ ní pé ní àwa bó wá la ṣe lè rí Ànábì tẹ̀lé tó rá Ànábì tá fẹ́ tẹ̀lé ó ti kú láyé Ànábì tá la fẹ́ tẹ̀lé tá sọ fún wa pé wa man hadha birrasuli faqad naja min nirani wa man hadha birrasuli faqad naja min nirani tó wá pé man hadha bin nabi pé gbogbo ẹni tó bá wà Nábì kọ́ ṣe faqad naja min niran kó ti là kú omi náà bó la ṣe wá fẹ́ rí tẹ̀lé so ìyẹn ni ó wá tì wá lọ síbi wípé ní a wà lọ béèrè pé nǹkan wo la lè tẹ̀lé tá fi rán Nábì yẹn tẹ̀lé torí tá bá ti rán Nábì tẹ̀lé àti rọ́dọ̀ Ọlọ́run ọba dé àti rífẹ́ Ọlọ́run ọba gbà a wá padà lọ síbi wípé ní ọ̀rọ̀ tí ìyá ńlá wa Aisha sọ fún wa nígbà tán lọ bí léèrè pé kí ni khuluqu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí sì ń dá Sa'id bin Hisham tí ń dá lóhùn pé alasta taqra'ul Qur'an pé ṣé wòye ká al-Qur'an ni sọ ìka al-Qur'an ni torí pé ní khuluquhu al-Qur'an torí pé ìwà tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ma wà al-Qur'an náà ni so definitely tá bá wá fẹ́ rọ́dọ̀ Ànábì dé tá fẹ́ rí Ànábì tẹ̀lé a jẹ́ wípé ní al-Qur'an yẹn náà la lọ study in la fi rí tẹ̀lé a jẹ́ wípé ní tá bá ti wá ṣe bẹ́ẹ̀ àwọn àhàdísù ẹ̀ àwọn àkọwàlù ẹ̀ àwọn àfáàlù ẹ̀ àwọn ọ̀rọ̀ tó sọ àwọn iṣẹ́ tó ṣe a wà lọ wá máa study ẹ̀ a wà máa gbìyànjú àti tẹ̀lé bàbá tí wá ń tẹ̀lé bẹ́ẹ̀ ìtìbáyìn tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó wá ní ká ní sóhun nìyẹn ní wà fi wá rọ̀ wá lọ́rùn láfi wá máa rí tẹ̀lé Ọlọ́run ọba ti wá ṣàdéhùn pé tá bá ti wá rí Ànábì yẹn tẹ̀lé yuhbibkumullah Ọlọ́run ọba gangan fúnra rẹ̀ olóòwà máa nífẹ̀ẹ́ yín Ọlọ́run ọba gangan fúnra rẹ̀ olóòwà máa ṣe ti yín Ọlọ́run ọba gangan fúnra rẹ̀ olóòwà tẹ́tí sọ̀rọ̀ yín yóò máa gbọ́ yín wa man hadha birrasuli faqad naja min nirani wa man hadha birrasuli faqad naja min nirani so gbogbo ẹni tó bá ti wá lọ lè wá wò kọ́ ṣe tó tẹ̀lé ojú ọ̀nà Nábì yẹn faqad naja min nirani irú ẹni bẹ́ẹ̀ ti wá là kú ònú náà nìyẹn ọ̀nà tá lè gbàtọ̀ náà nìyẹn òun ló fi já wípé ní gbogbo àwọn sọ̀hábí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọn ìfẹ́ gbọ́n nǹkan méjì tó má ti gbọ́pàá Ànábì ṣe báyìí wọ́n tẹ̀lé lọ nìyẹn tó wọ́n sọ wípé ní ìwà tá Ànábì wù ní wọ́n rẹ́dí àti ṣe nìyẹn kódà kán mọ́ra Ànábì tán bá ti rí èèyàn sọ fún wọn pé ìntẹ́ ẹ fẹ́ ṣe yìí o Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn nǹkan ti fẹ́ ṣerú rẹ̀ ńjọ́ kan tá Ànábì ní wọ́n gbọ́dọ̀ dán wò ẹ rí pé lójú ẹsẹ̀ ẹni tí wọ́n sọ fún náà sì máa jáwọ́ bóò ni wọ́n ṣe rí lónìí ìwọ tó ń wò mí bóò lọ ṣe rí lónìí ṣe bí ńgbà tán bá ṣẹ̀ṣẹ̀ tún sọ fún wọn pé ntàn Nábì sọ rí ìgbà ní agídì ló tún wá ṣẹ̀ṣẹ̀ pọ̀ sí mélòó àyà Kùránì tán ti tú mélòó tafsiri tá ti gbọ́ mélòó ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tán ti kà sí wa létí tó jẹ́ pé ṣùgbọ́n lórí ipa àwọn alórí kunkun iná ni orí kunkun iná ni ẹ sì já sọ fún ara wa èyí tí ò jẹ́ ẹ̀tàn tí ó sì pamọ́ fún wa ní wípé ní gbogbo bọ́ọ̀ tí wọ́n rí kunkun ọmọ wípé lọ́ọ̀ ní jù sáyé gbogbo èmi àti ẹjọ́ mọ̀ pàà ní jù sáyé dáwà
ayé yà á lò ó náà ni á lò fúngbà díẹ̀ bí ò bá yí ọ ṣé bọ́ ṣe wà lọ́dún 5 sẹ́yìn ni ṣé bọ́ ṣe wà lọ́dún 10 sẹ́yìn ni ṣé bára rẹ̀ ṣe rí ńgbà náà ni ṣé bí bọ́dì rẹ̀ ṣe rí ni ìgbà tí ó bá tún fi di 20 ọdún sígbà tá a wáyé tí ó bá tún fi di 30 ọdún sígbà tá a wáyé tí ó bá tún fi di 100 ọdún sígbà tá a wáyé ṣé bọ́ ṣe máa wà ní ọ̀fẹ́ ọkọ̀ gbogbo ara rẹ̀ ó ti máa yí padà ọ̀fẹ́ ọkọ̀ gbogbo ara rẹ̀ tí ń jọ̀lọ̀ lónìí tó fi wá di wípé ní ìlọ́fín attract àwọn obìnrin tí wọ́n ń pè ọ ní fàwọ̀rajà wọ́n ní àfàwọ̀rajà ní o ìtumọ̀ rẹ̀ ní wípé ní ó láwọ̀ tó dáa kò sóbìnrin tí ó rí tí ò ní fẹ́ kó jẹ́ ọkọ òun 60 years to this time tó ọlẹ́ fàwọ̀rajà mọ́ kódà ẹ̀yìn obìnrin tó ti darúgbó kò ní fẹ́ sọ pé òun ó fẹ́ ọmọ torí yóò ti bìlíìfù wípé àṣẹ́ntó wà fẹ́fẹ́ ní gbogbo ara ó ti hun jọ bẹ́ẹ̀ náà ni wọ́n obìnrin láti ẹ̀wà kún orí TikTok ní orí Facebook ní gbọ́ọ̀bà stroll bí ẹ̀mẹ́ta tó stroll bí ẹ̀mẹ́ta báyìí ó ti rí bí tí kan ti ń jùdí ó ti rí bí tí kan ti ṣíra lẹ̀ látàrí pò náà sáà ló ń fẹ́ ṣe kọ́ntẹ́ntì ó ti rí ó fẹ́ flaunt skin yẹn ká lè mọ̀ wípé ní àá ṣe ẹ̀wà ara ọmọ ni ṣe ẹ̀rí pọ́ ọmọ dáa ní ìmọ̀ yọ ọkùnrin tó fẹ́ nígbà bá lọ wo comment section náà wà máa rí àwọn àgbákò kọ́mẹ́ntì lẹ́mọ̀ bá ní comment section you are beautiful you are kìnìkan skin like milk skin like kìnìkan you are kìnìkan top notch ọwọ́ wa máa róríṣiríṣi àgbákò kọ́mẹ́ntì bíi pé kí gbogbo wọn lè sọ pé àwọn fẹ́ sọ wá lè lẹ́mìí gbogbo wọn sí gbogbo wọn lè fẹ́ ọ so gbogbo ara yẹn náà dẹ̀rẹ̀ ìgbà tí ó bá fi tọ́dún mélòó kan ó padà rí pé gbogbo ẹ̀ náà padà sí kíni ìsọwọ́ ohun jẹ rẹ̀ gan kódà wọ́n kò nífẹ̀ẹ́ lè bóde mọ́ ní gbogbo tọ́ rò pé yá ó dáa tán lé ní so ìyẹn là ń fi ń sọ fúnra wa pé gbogbo èèyàn máa ronú jinlẹ̀ ní lórí ọ̀rọ̀ ayé ta wa ó ronú jinlẹ̀ kò síbi kankan tí Nàìjíríà ti wá wà kò síbi kankan tó lá wá wà kò síbi kankan tó ríire wá wà ju pé kásà lọ tẹ̀lé Ànábì wa Muhammad ẹ ń bá tẹ̀lé nìkan ni ò ní sọnù gbogbo tó lọ́wọ́ bá fi ń kọ lẹ́kọ̀ọ́ yìí náà kó lè ṣàǹfààní fún àtàwátá jáàlì umma rẹ̀ ní Ọlọ́run wá ní wadhkur isma rabbika wa tabattal ilayhi tabtila ẹgbẹ́ Ọlọ́run bá tún wá sọ́fà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé wadhkur isma rabbika wa tabattal ilayhi tabtila Ọlọ́run ní wadhkur isma rabbika Ọlọ́run ní wá máa rántí yóò Olúwa rẹ̀ máa dárúkọ orúkọ Ọlọ́run ọba rẹ̀ máa rántí rẹ̀ udhkur isma rabbik tó bá ti jí lóòrùn kò sí ìyàn tó máa ṣe ìgbé máa ṣe àwọn àdìkáàrù fọ́lọ́run ọba rẹ̀ lọ àdìkáàrù sí pọ̀ tá lè máa ṣe fọ́lọ́run kò sí ìta wá sí ń bẹ̀ tákàbà máa bọ̀ ń bẹ̀ tákàbà máa búbọ̀ ń bẹ̀ bí ó ṣe wípé ní àbámà rẹ̀ náà làákóbọ̀ àbámà ayọ̀ náà làákóbọ̀ ń bí pọ̀ ṣe àdìkáàrù fọ́lọ́run torí gbogbo ohun tó bá wí níbi díkìr àwọn àdìkáàrù tó bá ṣe fọ́lọ́run ládàkọ̀ kan lọ ọmọ gbà ládàmẹ̀ tí wọ́n máa kọ́lẹ̀ fún ọ ìyẹn sọ́ọ̀tì kọ́ wá ní máa mọ́ ṣàdìkáàrù kò gbè mí irú èwo ni wọ́n ṣe irú èwo ni wọ́n mójútó ṣé tọ́lọ́run àti tànábì náà lè tọ́ ń ṣe gbogbo ẹ̀ náà kìí ṣe wípé ní gbogbo ẹ̀ náà wọ́n fẹ́ fi kọ́rọ̀ ayé jọ èyí tí Ọlọ́run bá fẹ́ dẹ́pọ́sìtì fún ọlálùkìyàmọ̀ ló pọ̀ jù gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí òdodo ẹ jẹ́ á lọ mà wípé ní Ọlọ́run ọba tí yàn máa tán sí lọ́dọ̀ ní o Ọlọ́run ọba tí èèyàn máa sìn gẹ́gẹ́ bó ti ní ká sìn òun ní
gẹ́gẹ́ bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bó sì ṣe júwe rẹ̀ fún wa bẹ́ẹ̀ náà làwa náà ṣe gbọ́dọ̀ ṣe. وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا. Allah ni wọ́n صَلِّ بِأَمْرِ رَبِّكَ sọ́lì kírun ìwà nábì bí amri rọ̀bíkà pẹ̀lú àṣẹ olúwa rẹ̀, kírun pẹ̀lú àṣẹ olúwa rẹ̀. ìwà nábì sallallahu alaihi wasallam wa yuqal udhkur tawhida rabbik. wọ́n sì tún sọ pé tọ́lọ́run bá ń sọ fún náà ni pé ìmá ṣe ọlọ́run ọba rẹ̀ lẹ́kan, máa rántí ẹ̀, máa lọ́kan, máa pé kò pé méjì, máa pé kò pé mẹ́ta. a mùsùlùmí ara oríire tá a ṣe nìyẹn o, ara ọlá tó jẹ́ tiwa nìyẹn o, ara ọlá tó jẹ́ tiwa nìyẹn o. Islam, èèyàn máa study tí wọ́n ń pè ní Islam fún ara rẹ̀ ni, kìí ṣe wípé ní ọlọ́ máa study àwọn tí ń ṣe Islam. báwọn tí mo bí wọn èèyàn máa study Islam fúnra rẹ̀ ni, kìí ṣe kó lọ máa study àwọn tí ń ṣe Islam. ó study Islam pé kí ni wọ́n ń pè ní Islam, kí ni wọ́n ń pè ní Islam, kí gan bó ni Islam ṣe jẹ́, bó ni ẹ̀sìn Islam ṣe jẹ́, báwo náà ṣe ń ṣe, báwo ni wọ́n ṣe ń ṣe. ìyẹn ló lọ study. ìyẹn ni wà lọ study. tó bá ní kọ́lọ̀ lè máa study àwọn tí ń ṣe Islam tí ń jẹ́ mùsùlùmí, ó lè jẹ́ wípé lọ́wọ́ ẹni tó lọ kó sí tó fẹ́ máa study, ó lè jẹ́ pé owó ẹni tó tún ti sìn náà ni. ó lè jẹ́ pé tó bá jẹ́ pé èèyàn ló fẹ́ máa study, ó lè jẹ́ pé alágbèdá ló lọ máa study. ó lè jẹ́ alágbèdá. ó lè jẹ́ alágbèdá. ó lè jẹ́ pé ẹni tó jẹ́ wípé ní kò tún ìmójútó tọlọ́run rẹ̀ ò tó nǹkan. ẹ lè jẹ́ ẹni tí mójútó tọlọ́run rẹ̀ tí ò tó nǹkan. tí ó tẹ̀lé tọlọ́run tó nǹkan. tí ó tẹ̀lé tọlọ́run tó nǹkan. tí ó tẹ̀lé tànábì tó nǹkan. tí ó tẹ̀lé tànábì tó nǹkan. tó jẹ́ wípé ní ìwà rẹ̀ gan fẹ́ burú, ó fẹ́ ju ta Ṣẹ̀tánì lọ. ìwà rẹ̀ burú, ó burú ju ta Ṣẹ̀tánì lọ. ìwà rẹ̀ burú, ó burú ju ti Fíráúnà lọ. ó burú ju ti Fíráúnà lọ. sọ mọ̀ wípé tó bá lọ lè kó sírú ẹni bẹ́ẹ̀ tó wá lọ wò kó lọ fẹ́ máa fi study Islam, ó ní problem. ó ní problem báyẹn tó bá ti lọ study èèyàn. torí pé ní wíwò tó ń wo òun, ó wá rò pé bóyá bí Islam ṣe rí nù. wíwò tó ń wẹ nìyẹn, wà á rò pé bí Islam ṣe rí nìyẹn. Islam sì ré ó pure, ó mọ́ kúrò níbi gbogbo nǹkan rádaràdá tó lè rí. ẹ̀sìn Islam sì ré ẹ̀sìn tó mọ́ ni. so tó bá wo ọ̀pọ̀lọpọ̀ táwọn èèyàn ń ṣe lórí ayélujára, lórí social media, lórí online, ó wá wo kọ́mẹ́ntì ń gbà mí, ọmọ gbọ́ táwọn èèyàn sọ pé Islam is a religion of peace indeed. ní ṣe èyẹ́ nù ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn yìí lóòótọ́, torí pé ó ti ráwọn kan tí wọ́n ń hùwà tí kò dáa. àwọn yẹn dẹ̀ ni wọ́n ń hu Islam kọ́ ló kọ́ wọn ní ìtàn ṣe yẹn. Islam kọ́ ló kọ́ wọn ní tí wọ́n ń ṣe yẹn, tí wọ́n hù wọn ni wọ́n ṣe. ṣùgbọ́n torí pé ni wọ́n ti rí àpẹẹrẹ mùsùlùmí lára ẹni yẹn, wọ́n wá fẹ́ máa fi tánìṣì image Islam. wal Islamu bari'un min dhalik. Islam sì rí ó bọ́sẹ̀ kó ń bẹ̀ kó rán wọn níyẹn. ẹ̀sìn Islam ò dẹ̀ra wọn ní tí wọ́n ń ṣe yẹn. so àwọn tí ṣùgbọ́n tó náà bá ní tọkọ rí study tí wọ́n gangan study Islam, tọ́lọ́wọ́n bá ní kó rí ẹ̀sìn Islam gangan study. ọ study ẹ̀ fúnra rẹ̀, tọ́lọ́wọ́n bá tún wá ní ọ̀wá tún wá bọ́ sọ́wọ́ alágbèdá. tó tún wá bọ́ sọ́wọ́ alágbèdá tó jẹ́ pé kò sí táìmù fúnrun, anytime ló lè kí. tó jẹ́ pé ní ọwọ́ ẹni tó bọ́ sí ọwọ́ ẹni tí ó tún gáìdì ẹ tí ó tọ́ sọ́nà dáadáa ni, ó wà rí pé Islam rẹwà, Islam dùn lẹ́sìn, Islam dá lẹ́sìn. Islam ó dùn lẹ́sìn, ó dá lẹ́sìn. ó rí wípé ní ẹ̀sìn ọlá, ẹ̀sìn ọlá, ẹ̀sìn àlàáfíà ni. ẹ̀sìn àlàáfíà ni. ẹ̀sìn oríire, ẹ̀sìn ìdùnnú ni. ẹ̀sìn ìdùnnú ni. gbogbo ẹ̀ lọ́ọ́ bá lára ẹ̀. gbogbo ẹ̀ ni wàá bá lára rẹ̀. وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا. ṣé wọ́n wo àwọn ẹ̀kọ́, àwọn ọgbọ́n, àwọn ẹwà tá a ti ń rí gan nínú súrà táwa nú ẹ̀.
ẹwọ bá ànábì ṣe ń bá ẹwọ bọ́lọ̀ ṣe ń bá ànábì lò ẹwọ bá ànábì náà ṣe ń bọ́lọ̀ ọba lò ẹwọ àwọn ẹ̀kọ́ tá ti kọ́ látara àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ẹni tí ó bá jẹ́ mùsùlùmí tọ́rọ̀ rẹ̀ bá tún wá já sí iná lọ́jọ́ gbíndà kìyàmá ó mà ṣe fún ó ṣe fún rẹ̀ níbẹ̀ torí pé ogun tọ́rọ̀ wo fi ní já sí orí ibú kìyàmá lọ́nà ti lànà rẹ̀ fún àbẹ̀lọ́n àtèmi àtẹ̀yìn Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ wa Ọlọ́run má jẹ́ ó já sí náà àmín Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ owó já sí náà àmín Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ owó já sí náà àmín oríire tayé àti tàlùkìyàmà Ọlọ́run kó dákun kó jẹ́ kí yá ṣe àmín oríire tayé àti tàlùkìyàmà Ọlọ́run jẹ́ ká ṣe àmín òní a tún ní public Ramadan lecture àbí ní minhajul ijaba ṣùgbọ́n ká má kàn sáláì ṣe tafsir lénìí lọ́jọ́ keje náà ni ti ara ṣe yìí a sì bẹ̀ lọ́wọ́ bá ta'ala kọ́lọ́wọ́ bá kó dákun kó gbà jù bá ti ṣe lọ àmín kọ́lọ́wọ́ kó bá wà fàlùbáríkà tó pọ̀ sí àmín ẹ̀san tayé ẹ̀san tọjọ́ gbíndà kìyàmà kọ́lọ́wọ́ bá kó san wá àmín èyí tí a gbọ́ ń bẹ̀ kọ́lọ́wọ́ kó bá wà fàlùbáríkà tó pọ̀ sí àmín oríire bẹ̀ kọ́lọ́wọ́ kó sì jẹ́ ká ṣe àmín ọlá la ilaha illallah àmín ọlá muhammadun rasulullah sallallahu alaihi wasallam àwọn bàbá mudir ọlọ́mọ wa ṣe dáadáa fún ọ àmín orí ta